kan wà aláìmoore ni wọ́n. Gbogbo information tó ní ìgbàgbọ́ta ó ti fún fún mi. Ṣé o mo ṣe fún mi? What kind of driving is this? Mo fún ẹ ní just 12 hours. Tó bá máa pè mí báyìí, náà ni mo fẹ́ gbọ́. Money, people! Bastard! 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 Ládùúgbò yìí. Wọ́n fẹ́ pa láṣẹ fún yín o, mi ò dá lábàá. Ọmọdé yín ti rí orò. Tí o bá ṣe àwòrò, orò á gbé. 95% gbogbo property mi pàápàá àti ilé iṣẹ́ àti owó tí mo ní lákàùntì mi. Màá kọ lórúkọ wa àtàwọn ọmọ mi. I know mommy doesn't love us. As soon as you get into the bar with the guy, make sure you seduce and distract him. Mo yẹ máa rí náà máa rí lò. Wọ́n yín á máa là sí rere. Ẹlẹ́dàá mi á máa bá mi bùkún yín ẹ ṣeun gan o. Hello? Kò sí problem tí wọ́n máa ṣe náà máa yà. Ọmọ no time now. Bẹ́ẹ̀ni lọ́wọ́ ìyàwó mi, bí mo lọ ti lóyún, ṣọ́mọdé ni ẹ̀yìn. Sórí ìwọ, Babájídé, ọmọ Gbádébọ̀, ó ti dín fún ikú tipẹ́. Tó bá yẹ ìpadà ọmọ àti ìpínlẹ̀. Kí ni mo ṣe? Ṣé wọ́n ti gbàgbé ni? Ní March 15, ní Bọ́lá Tító rẹ̀. Ìrẹ́ adé kọ̀ọ̀kan wọ̀. Táyíwò Kẹ́hìndé Táyíwò Kẹ́hìndé. Téèyàn bá fi lè fẹ́ àwọn máa ń là tó máa ń gbé tọ́ ẹ̀mí. Ta ló máa wá fi ewúro sẹ́nu tí ò ní ti tọ́ ẹ̀dá? So, mo wá ń láyìn. Ìgbọ̀ngàn ti wá di bàbá láyìn láyìn. Gbogbo ẹni máa bí méjì àṣẹ wa.